abala ilé náà ti lọ́nà tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ á tẹ̀síwájú níbi tí a bá ìtàn ànábì Zakariya àti Yahya tí a bá ìtàn wọn dé. Abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò náà ni ìbéèrè, àwọn ìbéèrè tí ẹ bá fi ṣọwọ́ sí wa àti àwọn ilé tí ẹ bá pè wọlé nígbà tí à ń ṣètò lọ́wọ́ orí nọ́mbà tẹ̀lé láǹfààní àti pèsè báyìí. Tẹ́ bá ní ìbéèrè èyíkéyìí nípa àwọn ìtàn àwọn ànábì Ọlọ́run ọba àbí àwọn sàhábà, ẹ fẹ́ mọ̀ nípa ìtàn kankan, ẹ pè mí sórí nọ́mbà yìí 07066118556 07066118556 tàbí 09075629224 09075629224. Ìbéèrè kan ti wà nílẹ̀ bí tí ìkan nínú àwọn olólùfẹ́ Al-Ghuraba béèrè láti Ajíbándélé. Wọ́n ní assalamu alaikum wa rahmatullah ustaz Al-Ghuraba, mo máa ń gbádùn ètò yín dáadáa. Ẹ sọ lórí ìkànnì kan wọ́n dákọ̀ rédíò tí a ti sọ ìtàn yìí ṣùgbọ́n mi ní láǹfààní àti lè dárúkọ rẹ̀, nípa sàábé kan tí ó kú lójú ogun kan. Ẹni àwọn màláíkà ni wọ́n wẹ̀ ẹ́, ẹ jọ̀ọ́ kí ni orúkọ sàábé náà àti pé kí ló ṣẹlẹ̀ tí àwọn màláíkà fi wẹ̀ ẹ́. Ẹ ń sọ nípa arákùnrin tí mo sọ nínú àwọn sọ̀hábà. Arákùnrin tí mo sọ ń pa ẹ̀ sọ̀hábíyùn jalil nínú àwọn sọ̀hábà Rasulullah sallallahu alayhi wa sallam, nínú àwọn tí wọ́n gba Islam lọ́wọ́ òjíṣẹ́ Allah. Orúkọ ẹ̀ náà ni Hanzala bónú àbí Amir al-Ansari. Hanzala bónú àbí Amir al-Ansari, ó jẹ́ ọmọ ìlú Madina ni Hanzala. So ó sì wà nínú àwọn tí ó gba Islam ní ìgbà tí ànábì dé ìlú Madina. Arákùnrin nígbà tí wọ́n fẹ́ jagun Uhud, ìyẹn ogun ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jà nínú Islam ní ọdún kẹta lẹ́yìn ìrìn àjò ànábì sí ìlú Madina, òun náà ni Hanzala ó bá wọn kópa nínú ogun Uhud náà. Nígbà tí wọ́n múra àti máa lọ sójú ogun, Hanzala ó wà ní ẹ̀gbin ti súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀, ṣùgbọ́n ànábì lè padà lójú ogun tẹ́lẹ̀ wípé nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ ìgbéyàwó ni, ó sì nífẹ̀ẹ́ láti lọ sójú ogun, ó nífẹ̀ẹ́ láti lọ jagun, láti kópa nínú ọkọ̀ àwọn mùsùlùmí, láti lọ bá àwọn ọ̀tá ẹ̀sìn jagun. Ṣùgbọ́n ànábì gẹ́gẹ́ bíi pé inú ṣiṣẹ́ ànábì ó lè padà wípé ó ṣẹ̀fẹ̀ yàwó ni, kì í tí wọlé tíyàwó kò tí ì ṣe nǹkan kan, ànábì bá ní ó padà sílé. Bẹ́ẹ̀ ànábì máa ń ṣe náà fáwọn míì tó bá jẹ́ wípé àwọn ni wọ́n ń tọ́jú àwọn òbí wọn, bóyá wọ́n ti láwọn òbí tó dàgbà tí ò sẹ́lómi ti tọ́jú wọn, ànábì á máa dá wọn padà torí pé jihadi kan eléyìí náà jẹ́ fún àwọn náà. Ṣùgbọ́n Hanzala kàkà tí ó fi padà sílé, ó bá lọ súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀, kò tí ì wẹ̀ jánábà tó fi sáré tẹ̀lé àwọn mùsùlùmí lọ sí ojú ogun. Nígbà tí wọ́n jagun Uhud tán, tí wọ́n ń kó àwọn mùsùlùmí tí wọ́n pa lójú ogun, mo sì sọ fún wa nínú ìbéèrè kan tí ẹnìkan béèrè wípé àpapọ̀ mùsùlùmí tí wọ́n pa lójú ogun, mo sọ iye rẹ̀. Bákan náà mo sì sọ àpapọ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí tí àwọn náà kú lójú ogun. Wọ́n bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ lọ lónìí. Nígbà tí wọ́n wá ń kó òkú àwọn mùsùlùmí tó kú lójú ogun, wọ́n wá rí Hanzala tí gbogbo ara rẹ̀ ti tutù, gbogbo ara rẹ̀, gbogbo aṣọ rẹ̀ ó ti tutù. Bẹ́ẹ̀ sì ni lójú ogun kò sójò, kò sí nǹkan kan tí ó lè ṣokùnfà kí ara èèyàn tutù báyìí. Gbogbo orun àti aṣọ tí Hanzala wọ̀, gbogbo ẹ̀ náà ló rin pẹ̀lú omi. Báyìí náà ti fi ìṣẹ̀lẹ̀ tó òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam létí wípé Hanzala ti kú lójú ogun, ṣùgbọ́n ìmọ̀ táwọn rí náà ni wípé gbogbo aṣọ rẹ̀ ló tutù tí ó sì ṣe àwọn léèmà. Òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ wípé innal malaika ghussalatihu, ànábì ní dájúdájú àwọn màláíkà àwọn ni wọ́n wá wẹ̀ Hanzala. Òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ẹni tí ìsọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú, ó jẹ́ kó yé wa wípé Hanzala bónú àbí Amir, àwọn màláíkà àwọn ni wọ́n ṣe kíni, àwọn ni wọ́n wẹ̀. Àtàsìkò yìí ni àwọn mùsùlùmí nílùú Madina àtàwọn mùsùlùmí ìlú Mẹ́kà náà ti máa ń pe Hanzala ní gisilul malaika, ẹni tí àwọn màláíkà wẹ̀. أراك غريبا بين هذا الأنام دون خليلي قلت كلا بل الأنام غريب أنا في عالمي وهذه سبيلي هذا هو الغريب. Al-Ghuraba nínú béèrè míì tí wọ́n béèrè, arákùnrin Abu Abdillah láti Ẹlẹ́yẹlé, wọ́n sọ wípé nínú àwọn fọ́nrán yìí tí a máa fi sí orí ẹ̀rọ WhatsApp wa tí a máa fi ń ṣe àǹfààní fún wa,
a sọ nípa àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, a sọ àkójọpọ̀ àwọn ìyàwó ànábì. Al-Ghuraba mo pín àwọn ìyàwó ànábì sí ìran mẹ́ta. Àwọn obìnrin tí ànábì tí ó fẹ́ wọn tó so yìgì wọn tó sì wọlé tì wọ́n, ilé ni àwọn tí àwọn olùmọ̀panupọ̀ pé àwọn ni ummahatul mu'minin, ìyá gbogbo àwa mùsùlùmí. Àwọn 11 ni wọ́n ló ń kà, ṣùgbọ́n nígbà tánàbì fayé lẹ̀, àwọn 9 ló padà ní ànábì fi lẹ̀ sí ìṣẹ̀mí rẹ̀ láyé kó tó di pé ànábì kú. 9 ni wọ́n wà lẹ́yìn ikú ànábì. 2 ti fayé lẹ̀ síwájú kí ànábì tó kú. Ẹni àkọ́kọ́ òun náà ni Khadija bintu Khuwailid, ó ti kú kó tó di pé ànábì kú. Ẹni kejì òun náà ni Zainab bintu Jahsh, Zainab bintu Khuzaima, àwọn náà ti kú síwájú kó tó di pé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ó fayé lẹ̀. Àwọn 9 tó kù àwọn ni wọ́n wà láyé nígbà tí ànábì fi ayé sílẹ̀. Àwọn wọ̀nyí làwọn olùmọ̀panupọ̀ pé àwọn ni ìyàwó ànábì wa Muhammad. Àwọn méjì ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn tó jẹ́ pé wọ́n ṣe ìyàwó ànábì, ẹrú ni wọ́n jẹ́ fún òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam. Nínú ṣe sí àwọn ànábì Ọlọ́run sì ni wípé wọ́n á mọ wọlé ti àwọn ẹrú wọn láìsọ yìgì wọn. Gbogbo àwọn ànábì Ọlọ́run àmọ̀ sí báyìí. Kódà ànábì Sulaiman alayhi salam, ìtàn wà ní ọ̀dọ̀ apá kan nínú àwọn ìtàn àwọn Bani Israel wípé àpapọ̀ ìyàwó tí ànábì Sulaiman ní ó jẹ́ 1000. Nínú àwọn 1000 yìí 700 ló jẹ́ ìyàwó tí 300 sì jẹ́ ẹrú nínú wọn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wọlé ti àwọn méjì gẹ́gẹ́ bí ẹrú. Ẹni àkọ́kọ́ òun náà ni Maria al-Qibtiyya. Ẹni kejì òun náà ni Rayhana bintu Sam'un. Rayhana bintu Sam'un, àwọn méjèèjì ẹrú ni wọ́n wé òkà wọn kúnnú àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A sì rí àwọn apá kan nínú àwọn olùmọ̀ Al-Ghuraba tí wọ́n sọ wípé Maria al-Qibtiyya, wọ́n sọ wípé ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó wọlé jù ni wípé kì í ṣe ìyàwó ànábì wa Muhammad bí kò sí ẹrú rẹ̀. Bákan náà arábìnrin òun náà ni ó bí Ibrahim fún Rasulullah sallallahu alayhi wa sallam. Ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn obìnrin tí mo pín àwọn ìyàwó ànábì sí òun làwọn tí ànábì so yìgì wọn, ṣùgbọ́n ànábì ò láǹfààní àti wọlé tì wọ́n síwájú kí wọ́n tó fayé lẹ̀, tàbí kí ànábì tó kọ àwọn míì nínú wọn, tàbí kó tó di wípé ànábì gan ti fayé lẹ̀ kó tó di pé wọ́n wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìran àpapọ̀ àwọn obìnrin Al-Ghuraba mo sọ wípé wọ́n jẹ́ 7 ló ń kà, àti ìṣe àkọ́kọ́ àti ìṣe ẹlẹ́ẹ̀kejì àti ìṣe ẹlẹ́ẹ̀kẹta ni mo ti sọ ìtàn wọn o. Fáwa tí a bá wà lórí ẹ̀rọ ayélujára WhatsApp ní tàbí Telegram nínú ikọ̀ Al-Ghuraba, ẹ rí i pé ẹ ti jẹ àǹfààní àwọn ìtàn tí mo sọ yìí. Ìbéèrè tí arákùnrin wa béèrè ni wípé Al-Ghuraba nígbà tí mo sọ nípa ìkan nínú àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìyẹn Maria al-Qibtiyya, mo ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí wọ́n ń pè ní hadithatul ifki, ìṣẹ̀lẹ̀ píparọ́ zina máàyàn wọ́n fi kan arábìnrin. Oníbèrè wa béèrè wípé Al-Ghuraba nígbà tẹ́ ẹ sọ ìtàn ìyàwó Aisha bintu Abi Bakri, òun ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, táwọn náà sì gbọ́ ṣáájú kí a tó sọ̀tàn yẹn. Ṣùgbọ́n gbà tá tó sọ nípa arábìnrin Maria yìí, ta sọ wípé ìṣẹ̀lẹ̀ ìparọ́ zina náà ṣẹlẹ̀ sí wọn. Wọ́n ní ilé àwọn ògbọ́rí pé kí a bá wọn ṣe àlàyé rẹ̀ ń bọ̀. Al-Ghuraba gẹ́gẹ́ bí mo ti sọ nínú ìtàn yẹn ráńpẹ́ náà, nínú ìtàn náà nígbà tí mo sọ nǹkan tí a máa ń kà ó pọ̀ ju nǹkan tí a máa ń sọ lọ, torí pé àsìkò torí orí afẹ́fẹ́ la wà, àti pé tó bá jẹ́ pé orí ẹ̀rọ ayélujára náà láti ṣe a máa ń ṣe níwọ̀nba lẹ́jẹ̀wọ̀n ní ìta àkà, a máa pọ̀ ju àwọn nǹkan tí à ń sọ lọ. Arábìnrin nínú àwọn tí wọ́n fi ẹ̀sùn irọ́ yìí wọ́n fi kàn ní, tí Ọlọ́run bá sì fò mọ́, ẹni tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn wípé ó ṣe nǹkan pẹ̀lú rẹ̀, òun náà ni arákùnrin kan tí ọba Al-Muqawqis tí ó tó fi ṣe ẹ̀bùn fún ànábì. Àwọn 3 ni ẹrú tí Al-Muqawqis ọba ìlú Egypt tó fi ṣe ẹ̀bùn fún ànábì wa Muhammad. Ẹni àkọ́kọ́ náà ni Maria al-Qibtiyya, ẹni kejì òun náà ni àǹtí rẹ̀ Sirin, ẹni kẹta òun náà ni arákùnrin tí a sọ wípé wọ́n fi ẹ̀sùn zina tí wọ́n fi kàn. Ìgbà tánábì gbọ́ sí ìṣẹ̀lẹ̀, ànábì ní kí wọ́n ṣe kíni, kí wọ́n lọ láti lọ pa arákùnrin náà nítorí ẹ̀wà zina tí ó ṣe.
nígbà tí Ali bin Abi Talib tí ànábì rán pé kó lọ pa tó débi odò tó ti ń wẹ̀ àlùfáà bá ní kó jáde ó wá nawọ́ sí Ali bin Abi Talib pé kó fà ń jáde nígbà tí ó fà jáde Ali bin Abi Talib wá rí i pé ojú ara ọkùnrin rẹ̀ kò sí nǹkan kan bẹ̀ kò ní nǹkan ọmọkùnrin báyìí ló ti lọ bá ànábì padà wípé ẹni tí wọ́n parọ́ zìnà má kódà kò sí nǹkan kan lára rẹ̀ báyìí ni àlámọ̀rí náà ànábì fífílẹ̀ wípé wọ́n parọ́ mà ní sallallahu alayhi wa alihi wa sallam. àdìgbọ̀rọ̀ bá ọjọ́ ti lọ tó bá tún di lọ́sẹ̀ tí ń bọ̀ á tún máa tẹ̀wájú tẹ́ bá ní ìbéèrè tí ẹ fẹ́ bi mí lórí àwọn ìtàn ànábì tàbí ìtàn àwọn sọ̀hábà ẹ pè nọ́mbà mi o 091 55 11 8848 091 55 11 8848 tẹ́ bá sì ní ìpolówó ọjà tàbí ẹ fẹ́ rìn ètò ìlọ́wọ́ ẹ pè mí lẹ́yìn ètò kí ètò náà níbà láǹfààní àti tẹ̀wájú wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. شعار للحياة إن تسر عنا فإنا لا